ọ̀rọ̀ ọkọ ni mo bá wá ṣé kò bá mi wọkọ. So therefore, oh, you cannot see out of my. Iya Muba ṣé kò ṣọ́ra rẹ̀. Ṣé kò ṣọ́ra rẹ̀. Outside. Níbo. Out. Fílẹ̀ bọ̀rọ̀dẹ̀. Ṣé bàbá mi wọkọ yìí? Kí ṣẹlẹ̀ gan? Kí dé gan? Kọ́ burú kọ́ kọ̀ra. Kọ́ burú kọ́ kọ̀ra. Iya Ijebu palẹ̀ ogun mọ́ òrìṣà má jẹ́ ó tẹnu ní bòde. Iya Ijebu palẹ̀ ogun mọ́ òrìṣà má jẹ́ ó tẹnu ní bòde. Tó bá ti gùn kò kí ń gbọ́ nǹkan kan òrìṣà má jẹ́ ó tẹnu ní bòde. I don't want peace. I want problems always. It is smoking. It is taking them. When they communicate in English, who get this man? When they go, ṣé wọ́n fẹ́ jà wọ́n fẹ́ jà gbẹ́mọ̀ mi Ìyá Ìjẹ̀bú wọn kọ́ ni bóyá kórì rẹ̀ pé kò jẹ́ kórì rẹ̀ pé. wait ẹ̀lẹ́ kìíní kìíní ẹwà kí n ṣe bẹ́ẹ̀ bó ṣe rí. Why are you running? Why are you running? Watch the full video on Iya Ijebu TV.